ìlú Abẹ́òkúta la wà nílùú Ẹ̀gbá pẹ̀lú ìyá Joshua lájọ wà papọ̀ àti brọ́dà wọn tí wọ́n jọ wá láti Èkó. Mo sọ fún gbogbo ayé níjọ́ Sunday wípé àwọn èèyàn ṣetán láti fún ìyá Joshua ní hope, láti fún wọn ní ìrètí wípé ikú Joshua kò jẹ́ kò tí ì sọ pé ìrètí wọn ti tán láyé. Amúdẹ̀tún mo ṣèlérí pé a máa kọ́ ilé fún wọn lágbára Ọlọ́run ọba. Ibi tá a ti ń wá ilẹ̀ káàkiri ọ̀tọ̀ ni tí mo rò, ọ̀tọ̀ ni tí mo bá. Gbogbo ibi tá a ti rílẹ̀ tó cheap tó jẹ́ lẹ̀ tó wé òhàn bíi 2 million 2.5 3 million ó jẹ́nu gbó kìjikìji. Wọ́n tá a bá fẹ́ wálẹ̀ sí gbòòrò à ń rílẹ̀ 7 million, ilẹ̀ 5 million, ilẹ̀ 6 million. Tá a bá wá fi 6 million 5 million ralẹ̀ lásán èló la fẹ́ fi kọ́. Bet adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé níbi tá a ti ń tàràkà tó rí lẹ́gbẹ́gbórí kiri wálẹ̀ káàkiri a rí uncompleted building yìí, ṣùgbọ́n tó jẹ́ pé ìkan ti wà nínú ẹ̀, room and parlour kan ti wà tí wọ́n ti parí already. Má worry, a sì máa jọ débẹ̀, a jọ débẹ̀. So 2 rooms and parlour wọ́n ti kọ́ yẹn síwájú, a room and parlour wọ́n ti kọ́ sẹ́yìn. Mo wá rí i, ó dẹ̀ béèrè èló ni wọ́n fẹ́ tà. Mo rí i pé pẹ̀lú iye tó wà lọ́wọ́ mi ó sì wà advisable láti rà á. Ní pápápá mo ní bricklayer tèmi máa ń lò. Mo mú bricklayer yẹn dání wá wo bí báyìí ṣó wà advisable ká rà náà. Ṣáwọn blọ́ọ̀kù yìí sì dá. Ó ní kódà gbogbo nǹkan sì erect blọ́ọ̀kù yóò ti lò ju 4-5 years lọ. Ó wà okay. Ó ní kí èmi ní kí ó lémi ní kí n rà o. Èmi ní torí pé bí báyìí wà okay. Gbogbo bí tá a wà yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ní ilé ń tà bí báyìí ni wọ́n ń rent ilé pápápá téèyàn bá kọ́ tán. Mo dẹ̀ rí pé ó wà advisable tá a bá rà á ó sì wà economical, owó díẹ̀ la máa ná sí tó bá jẹ́ bẹ́ẹ̀. Room and parlour 2 rooms and parlour tá a fẹ́ kọ́ fún wọn ìyẹn rèé. Gbogbo ẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta á jalẹ̀ tá a bá karabọ̀ tó lọ́ dẹ̀ ṣe owó. Ìyí tó tún wà lẹ́yìn àti ilẹ̀ tó sì kù lẹ́yìn ó tún kọ́ another a room and parlour self, a room and parlour self bíi méjì táwọn gan tún lè fi rent tún fi lè di landlady. Ìgbà tí mo wá rí bẹ́ẹ̀ pẹ̀lú iye tẹ́ni tó ń tà tó lóun fẹ́ tà ó kọ́kọ́ ní 6 million. Adúnàdúrà gbogbo ẹ̀ kú sí 4.5 odindi ilé tílẹ̀ tó sì kù lẹ́yìn mo lókè tó bá rí bẹ́ẹ̀. Kí n tó mọ tí mo lè sọ ẹni tó ní nǹkan tá a fẹ́ rà fún àfikún wa. Adúpẹ́ fọ́lọ́run pé ìyá Joshua àti ẹ̀gbọ́n wọn délé ní lájọ wà lórí ilẹ̀ yìí báyìí. Mo dẹ̀ bí wọ́n léèrè, mo wá fẹ́ kí wọ́n fún mi lésì lójú gbogbo ẹ̀yin ayé tẹ̀ ń wò mí. Ìyá Joshua ṣébi tẹ́ ẹ rí ìṣó tẹ́yìn lọ́rùn. Bẹ́ẹ̀ni sà, ó tẹ́ mi lọ́rùn. Dádì wa ẹ̀gbọ́n ìyá Joshua gangan ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n. Ẹgbọ́n ṣó tẹ́yìn lọ́rùn sà. Ẹ láìkí ẹ̀. Bá mi gbé kámẹ́rà sí gbogbo ògbóró káyé rí pé kì í ṣe inú igbó lára fún wọn. Ilé lẹ̀ ń wò yìí o. Mi rò kókò láti ká dárúkọ bíi tí a wà fún àǹfààní yín lọ́la. Àbí kí lẹ́yìn ló ká dárúkọ. Ẹ̀yà gbèsè wà. Àárín ìlú gidigidi gan, àárín ìlú kan l'Abẹ́òkúta for our own security ká má dárúkọ bí tó jẹ́. Ṣùgbọ́n ọmọ Abẹ́òkúta tí ń bá dárúkọ bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti máa mọ̀ bẹ̀ pé àárín ìlú la rírà fún wọn. Tá a dẹ̀ tó rírà ní price yẹn. Àwọn kan ló fẹ́ travel out ní òun lóhun lọ join force, òun wà ní training school, ó ṣàtàlé yẹn fáwa. Ètò kàn wá ni pé ó ti tà. Ìwé tóun àtẹni tó ra ilẹ̀ lọ́wọ́ ẹ̀, ìwé tí wọ́n fún ló sì fún mi temporarily. Mi ì tí ì ṣe anything lé bí lórí torí pé ìyá Joshua ò tí ì fi àṣẹ sí pé ká rà á. Nísìnyí tí wọ́n ti wá fàṣẹ sí lágbára Ọlọ́run, mo ti bá sọ̀fíọ̀ sọ̀rọ̀, ìyẹn ti stand by. Ilé yìí fúnra rẹ̀ ní survey. Ṣùgbọ́n a gbọ́dọ̀ yí orúkọ tó wà lórí survey sí orúkọ ìyá Joshua, orúkọ tó ń jẹ́ gangan. Ìyẹn ò ń ṣe nǹkan tó le rárá. Kódà ó ní red copy pàápàá. So kì í ṣe tó le láti ṣe láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta àgbà survey bẹ̀. Then súnmọ́ bí bricklayer tèmi nìyí, orúkọ ẹ̀ ń jẹ́ Oríyọmí.
kì í ṣe Oríyọmí Hamzat o, Oríyọmí ló ń jẹ́. Òun ló advice mi pé ibi tí mo rà yìí dáa pé ká rà, pé bẹ́ẹ̀ dáa ká rà ká kówó ẹ̀ lẹ̀. Ó ti lọ yẹ gbogbo, mo make sure pé gbogbo as a professional. Òun ló bá mi kọ́ standby, oní cement ti standby. Lọ́wọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, owó sì kù extra 500,000 lọ́wọ́ mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ gbọ́ ṣé ká kọ́, tó bá jẹ́ ká kọ́, ẹ ràn wá lọ́wọ́. Bá mi wo àkáǹtì mi. Bàbá mú fóònù tìbí yẹn kọ́. So ẹ̀yin tẹ́ ti mọ àkáǹtì wa, ẹ máa bá mi fi owó síbẹ̀. Universal Empowerment Fund ó ní orúkọ tó ti gbàgbé kí n tún kọ àkáǹtì lẹ́nu nígbà tí ò mọ́ra. Universal Empowerment Fund ó ní orúkọ àkáǹtì tí à ń lò, ìyẹn ni ìyẹn ni àkáǹtì tá a máa ń lò. Àkáǹtì wa Universal Empowerment Fund, báǹkì wa First Bank. Àkáǹtì wa Universal Empowerment Fund, Universal Empowerment Fund lórúkọ yẹn. Bank account wa is 20 35 64 7225 20 20 35 64 7225 lẹ́ẹ̀kan sí 20 35 64 7225. Àkáǹtì tí a lò nìyẹn láti bá wa fi tó ní kálukú wa náà bá rí. Iṣẹ́ máa bẹ̀rẹ̀ bí lénìí lágbára Ọlọ́run bó ṣe sọ lénìí, torí pé à ń retí kan fàṣẹ sí tẹ́lẹ̀ ni. Mo ti ṣètò blọ́ọ̀kù lẹ̀, mo ti ṣètò símẹ́ǹtì lẹ̀, mo ti ṣètò gbóhùn tá a fẹ́ lò lẹ̀. Kákan sanwó fáwọn yẹn. Àwọn tí wọ́n lè kó wá láì tí ì fún wọn lówó wà lọ́wọ́ mi, tí màá kàn ṣe deposit lẹ́pẹ́ ẹgbà ó yá kí iṣẹ́ máa lọ. Torí pé target mi July la wà yìí, by September ending mo fẹ́ kó kọ́kọ́rọ́ inú ilé ìfúnya Joshua. Ọlọ́run á dẹ̀ ṣe rọrùn bẹ́ẹ̀. Ọlọ́run á wá lo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri ayé tẹ̀ ń wò wá. Ibi tá a rà fún ìyá Joshua òun náà lẹ̀ ń wò yìí o. Lágbára Ọlọ́run ọba, ìjọba ìpínlẹ̀ àbí ìjọba ìbílẹ̀ Ìṣẹ́rí local government ní ìlú Èkó, wọ́n ti mú ìyá Joshua kúrò níbi tá a ti lọ interview wọn. Wọ́n ti mú wọn kúrò àbí ẹ gbọ́ lẹ́nu ìyá Joshua fúnra rẹ̀. Ṣùgbọ́n tó kan èmi lọ́wọ́lọ́wọ́ ilé mi sọ yìí pé lágbára Ọlọ́run ibi tá a rírà tó jẹ́ gbòòrò yìí, a nífẹ̀ẹ́ kẹ́nikẹ́ni wá tún dé kó tó lóun kílèbù ẹ̀ mọ́ wa lọ́wọ́. Àwọn ó bẹ̀rẹ̀ ẹṣẹ́ ń bẹ̀ lénìí lágbára Ọlọ́run. Bricklayer tó máa ṣiṣẹ́ rì àtàwọn tíìmù ẹ̀ wọ́n ti wà standby. Ohun tá à ń retí tẹ́lẹ̀ ó ní àṣẹ ẹni tó nílé pé ó yá mo fẹ́ ẹ máa báṣẹ lọ. Nísìnyí tán ti fàṣẹ sí i, dọ́kúmẹ̀ntì tá a ṣe gan pàápàá wọn ò forúkọ sí i. Mò ń retí pé ṣó láìkì ẹ̀ àbí kò láìkì. Nísìnyí tó ti láìkì ẹ̀ yìí, wọ́n á fún wa lórúkọ wọn. Àtorí pé agreement gbọ́dọ̀ wà láàrin àwa àtẹ̀ntà ara lé lọ́wọ́ ẹ̀. Ó gbọ́dọ̀ sign, ìyá Joshua náà sign. Ìrìyìn sì kẹ̀kan ìyá Joshua. Ẹ sì ń bọ̀ wá sign pẹ̀lú brọ́dà yín, àwọn àjẹ́lẹ́rìí yín. Èmi náà àjẹ́lẹ́rìí yín. Ẹni tá ara lé lọ́wọ́ ẹ̀ náà lẹ́lẹ́rìí tiẹ̀ méjì. Àjọsà àyè yẹn ti wà. Àti èmi ti sọ fún lọ́ọ̀yà mi tẹ́lẹ̀ pé kó standby. Tẹ́ ẹ bá ti fàṣẹ sí kí lọ́ọ̀yà mi tẹ̀ ìwé yẹn jáde, ìwé agreement. Then receipt tá a fi rà ó ti wà ń bí. Gbogbo ẹ̀ la máa gbé, jẹ́ ń gbé fún yín lójú gbogbo ayé. Èmi kọ́ ni mo nílé, ẹ̀yin lẹ ní. Receipt orúkọ wo ni kàn kọ sí, gbogbo document orúkọ wo gbogbo ẹ̀ lẹ máa fún mi. But receipt tóun fi ra bí, receipt yẹn ni. Tó fi ra bí, receipt yẹn ni. Agreement tẹ́ tó ra bí lọ́wọ́ ẹ̀ ṣe fún ni. Ó ti gbé méjèèjì fún mi. Orúkọ gbogbo orúkọ tiẹ̀ tá máa lò fi ṣe agreement ó ní lẹ́yìn. Àtàwọn witnesses ẹ̀ ó ní lẹ́yìn, wọ́n ti kọ́ fún mi. Ohun tó kù ni tèmi ń retí tẹ́lẹ̀ ni kí ìyá Joshua sọ pé àwọn nífẹ̀ẹ́ sí kí n lè fún lọ́ọ̀yà mi pé kó ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe. Ẹni tó ta lé fún wa náà sọ pé ìgbàkígbà tá bá ti pé òun rẹ́dì láti máa bọ̀
lábẹ́òkúta padà ó ti relocate sí Ondo bó ṣe sọ but he is ready to come anytime torí láti fún lówó ẹ̀ nísìnyí tán ti fàṣẹ sí kí n transfer owó ẹ̀ sí owó yẹn kù 500,000 lọ́wọ́ mi yàtọ̀ fowó tá a ra bí báyìí gbogbo ẹ̀yin ayé ò ní kí n sọ fún yín owó yẹn bá tó ṣe ń wọlé àwa máa báṣẹ́ lọ a máa fi ṣiṣẹ́ yẹn ìyá Joshua rèé o ìyá Joshua kí lẹ fẹ́ ẹ kọ́kọ́ gbà náà kí lẹ wá fẹ́ bọ́mọ Nàìjíríà sọ. mo fẹ́ dúpẹ́ gidi ẹjọ́ ẹ gan sọ̀rọ̀ mo fẹ́ dúpẹ́ gidi súnmọ́ wa gan dáadáa lọ́wọ́ súnmọ́ wa. àwọn ọmọ Nàìjíríà nítorí pé mi expect nǹkan tí wọ́n ṣe ẹ rà fún sá o. mi ní agbára Ọlọ́run orí làwọn náà máa fi gbà Àmín. wọn ò ní fi ibi gbà wọn dẹ̀ ní fi kú ọmọ gbà lágbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ràn mí lọ́wọ́ pátápátá ibi tí wọ́n fojú àánú sí àánú á dìde ibi tí wọ́n fojú oore sí oore máa dìde ibi tí wọ́n fojú oore sí oore máa dìde ní agbára Ọlọ́run wọn ò ní ṣìṣe Ọlọ́run á túbọ̀ bá mi bù sí wọn lápò ọ̀nà tó ti rówó náà tó fi dá fún mi ọ̀nà náà ò ní dí Àmín o. ọ̀nà wọn máa là àánú àfọ̀hún fún wọn ìgbẹ́ bá ti ń ṣiṣẹ́ kékeré báyìí owó ńlá náà máa rí ń bẹ̀ lágbára Ọlọ́run ìṣẹ̀dá ọmọ mi á pèsè fún wọn ní agbára Ọlọ́run wọn ò ní ṣiṣẹ́ ṣe lágbára ọ̀nà àti jẹun ò ní dí o ẹ má gbàgbé lókun lágbára Ọlọ́run gọ́ọ̀mẹ̀ntì. ní mo tún wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ mayoress Mrs. Simiat chairman local government Ìkòsí Ìṣẹ́rí mo dúpẹ́ gidi gan lọ́wọ́ wọn lágbára Ọlọ́run wọ́n máa tẹ̀síwájú ọwọ́ wọn ò ní lọ sílẹ̀ òkè lọ́wọ́ wọn máa lọ lágbára Ọlọ́run wọn ò ní ṣiṣẹ́ ṣe o àsìkò tí wọ́n yìí wọ́n á rí tí wọ́n ṣe ogun ìdíwọ́ ìdènà kò dẹ̀ ní bá wọn nítorí pé wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà inú ilé tí mò ń gbé yẹn pákó ni ilé pákó nínú rà wọ́n dẹ̀ wá síbẹ̀ pẹ̀lú àwọn èèyàn wọ́n dé wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi wọ́n ní kí n má sùn wọ́n bẹ̀ mí wọ́n promise mi pé àwọn máa gba ilé fún mi wọ́n dẹ̀ gba ilé náà mo lọ bá wọn wá tún pè mí ní local government pé kí n máa bọ̀ pé káwọn wá fi ilé náà hàn mí wọ́n pè mí lọ síbẹ̀ wọ́n fi mọ́tò gbé mi lọ síbẹ̀ mo lọ wo ilé náà wọ́n san owó wọ́n ṣe everything wọ́n ra foam wọ́n kùn wọ́n ra carpet wọ́n ra everything wọ́n tún ra oúnjẹ wọ́n gbé ráìsì àpò kan wá wọ́n tún gbé gàrí náà àpò kan wọ́n ṣe yẹn náà fún mi mo dúpẹ́ lọ́wọ́ ibi ò ní pa wọ́n o gbogbo ibi táwọn ọmọ tiwọn náà bá dé wọn máa lálàá àti gbogbo àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ náà lágbára Ọlọ́run wọn ní ṣiṣẹ́ ṣe àgbà wọn náà máa débi gíga àwọn ọmọ wọn máa débi gíga wọn ò ní rí kú ọmọ o gbogbo ẹni tó ràn mí lọ́wọ́ àánú àdìde fún yín lágbára Ọlọ́run ẹ ṣé gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ gidi gan. brọ́dà wa kí lẹ ní sọ. ò ní ọ̀rọ̀ sọ púpọ̀ jù náà pé ọpẹ́ náà ni àmọ̀dé gbogbo àwọn tó ràn wá lọ́wọ́ Ọlọ́run yóò bá ràn wọ́n lọ́wọ́ yóò dẹ̀ bá wa dúpẹ́ lọ́dọ̀ iléeṣẹ́ tiwọn náà yóò mọ̀ gbogbo ọlá tiwọn náà mọ̀ ròkè ìtẹ̀síwájú ọmọ bá gbogbo wọn. kọ́kọ́rọ́ yẹn wà lọ́wọ́. mi ò ní ọ̀rọ̀ púpọ̀ sọ jù bẹ́ẹ̀ náà. dá ẹ ṣé wọn gbogbo ọmọ Nàìjíríà tó ń wò wá nísìnyí a fẹ́ wo ilé yẹn round a fẹ́ ṣe sightseeing ilé yẹn a fẹ́ kí wọ́n á ṣí ibẹ̀ ká wo bó ṣe rí ká wo gbogbo compound yẹn bó ṣe rí nígbà yẹn ni bricklayer wa a wá sọ̀rọ̀ àbí kó kọ́kọ́ sọ̀rọ̀ kí ni renovation tá fẹ́ ṣe síbí wọ́n ti ya plan already ló fẹ́ sọ fún wa yìí pé a máa ṣe báyìí a máa ṣe báyìí a máa ṣe báyìí kí ni àwọn nǹkan tó fẹ́ ṣe sí ní pápápá. Okay, a fẹ́ build a 2 bedroom ní iwájú. jọ sọ̀rọ̀ sókè. self-contained méjì lára ilẹ̀ yìí. èrú mà ní palọ̀. méjì. lẹ́yìn àbí. lẹ́yìn so pẹ̀lú 2 bedroom ní iwájú so àwọn nǹkan tá fẹ́ ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni sọ. Ọ̀yá ẹ máa bá wa ká lọ ká máa wo gbogbo àwọn kìíní ìkiri ọ̀yá wọ́n ní kó lídìí wa wọ́n ní láti gbé iwájú ni wọ́n máa lọ iwájú ni kó lọ iwájú lọ síwájú kó máa gbé wa bọ̀ lọ síwájú báyìí jẹ́ kó kọjá iwájú ló máa lọ dúró lọ dúró mbẹ kó máa gbé wa báyìí. so láti gbé a máa dé ìkẹjà a máa wó bí. a máa wó bí báyìí. Okay. so eléyìí náà a máa wó. Okay. wọ́ọ̀lù àwa dúró fún pálọ̀. àwa dúró fún pálọ̀. Okay. so wọ́ọ̀lù eléyìí a máa dé ìkẹnu a máa wó. Okay. so aláǹfààní láti yọ kitchen àti pot àwọn máa kó oúnjẹ sí níbí báyìí. Okay. kí ló dé tá a fẹ́ wó wọ́ọ̀lù yìí. wọ́ọ̀lù ó ti jẹ́ kí pálọ̀ yẹn kéré. ó kéré a máa wá sún mẹ́yìn. ǹjẹ́ a lè rí blọ́ọ̀kù lò lọ́nà blọ́ọ̀kì yìí. Yes, a sì máa rí lò. bẹ́ẹ̀ni. beautiful. Okay.
so 2 rooms and a parlour wọn ibi báyìí ló máa dúró sí abẹ́. so a tún láti bíbá yìí so a máa block bíbá yìí a máa block bẹ̀rẹ̀ nù so bíbá yìí náà a máa fọ́ kúrò láti bíbá yìí a máa wọlé sínú yàrá kan so a máa láǹfààní láti lè yọ tọ́lẹ̀tì bíbá yìí yàrá yẹn ti dúró tiẹ̀ ní yàrá kan nìyẹn so ìkejì lélẹ́yìí. ìkejì lélẹ̀ ẹnu ọ̀nà tọ́lẹ̀tì a ní láǹfààní láti lè yọ ní bíbá. ok a lè yọ tọ́ílẹ̀tì bẹ́ẹ̀ni sí bíbá yà bí ṣé rúùmù kan máa ok rúùmù kọ̀ọ̀kan máa ní tọ́ílẹ̀tì tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ beautiful modern room ó ti dúró báyìí ok. ìyá Joshua irú tẹ́ẹ̀mù dàgbẹ̀ tọ́ílẹ̀tì ta kò sí irú ẹ̀ mọ́ láti inú ilé yín lẹ ti máa bọ̀ àtẹ̀ tí máa. Yes, sir. So passage lélẹ́yà rí bẹ́ẹ̀ni walkway bẹ́ẹ̀ni ok so bo ni gate máa wà wájú ta. so a máa ṣe fẹ́ǹsì láti bíbá wá sí. wọ́n ní ká fi díẹ̀ lẹ́ẹ̀bí fáwọn kan nílé lẹ́yìn tó lè máa fẹsẹ̀ lé lọ́lẹ̀ but bí báyìí a máa block ẹ̀ báyìí. ìbá ní ká sínú lẹ́yìn àdúgbò tí bá máa kọ́ afẹ́ bóyá sọ lánàá a máa kọ́ mélòó. ilé ti dúró fún shotgun ti fi léyìn. ti yẹn àbí. bẹ́ẹ̀ ni so a dẹ̀ láǹfààní láti lè lórí afẹ́ ṣe ní ṣe pé kí lè dúró fún yàrá so tọ́lẹ̀ tẹ̀lé lẹ̀. ok pálọ̀ yẹn náà pálọ̀ ti dúró. síbẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni a máa yọ kitchen bíbá yìí. ok so mọ́ crystal toilet àlejò wọn bá ní. ok táwọn yẹn bá ní pálọ̀ wọn ń kọ́ pálọ̀ wọn ti wà wájú. yàrá ń kọ́. a máa yọ yàrá lélẹ̀. ok ok ẹrú máa lè ṣe fẹlẹ yìí di dúró ok. a jẹ tún láǹfààní ilẹ̀ tó kù yìí láti ṣe ní síbẹ̀. ẹrú máa lè pálọ̀ ṣẹf náà mí bí nígbà kúkú jẹ́lẹ̀ ní báyìí. that's right. so ibi tí ilẹ̀ wọn. ọ̀yá máa bọ̀. ibi tí ilẹ̀ wọn jẹ́ lélẹ̀. bí báyìí. bẹ́ẹ̀ni sọ òun ló lọ sí. ló lọ báyẹn lọ. bẹ́ẹ̀ni sọ. gbogbo àwọn igi ọ̀gẹ̀dẹ̀ yìí sàrà àwọn yẹn lọ. wọ́n ní tó bá fẹ́ gbé mọ́tò wọlé. bẹ̀rẹ̀ gba mọ́tò lélẹ̀. odidi mọ́tò mi lánàá mo gbé gbàgbé ó wọ bẹ̀ complete. Mọ́tò wọ bí. ibi ló máa wọ ibi parking space. in case tí ẹni tí ó bá gba self contained bíbá ibi tó máa gbé mọ́tò wọlé sí. ibi tá ti máa yọ báńkò yẹn lélẹ̀. wọ́n sí wọnú pálọ̀ yàrá. ọ̀yá. ìgbò ìgbà náà lọ mọ́tò. kíní gbèmí ṣe rí sí ibi báyìí bọ́ síta báyìí ó gbòdìdí ṣọ́ọ̀bù ó gbòdìdí ṣọ́ọ̀bù ìyẹn tó bá wọ̀n láti tajà ńlé bóyá bíi fẹ́ẹ́ta provisions rè àbí èso yẹn náà lẹ fẹ́ máa ṣe ta dísáìdì tẹ́fẹ́ torí kémi lè mọ̀ pé ṣé ká kọ́ ṣọ́ọ̀bù yẹn because ibi báyìí gbòdìdí ṣọ́ọ̀bù kan complete ẹ bá mi yọ ṣọ́ọ̀bù kan sí. wọ́n yọ ṣọ́ọ̀bù sí ibi báyìí tó ti gbọ́ so a máa yọ ṣọ́ọ̀bù sí ibi báyìí bó jẹ́ pé ó máa lọ papọ̀ mọ́ géètì wọ́n máa gbẹnu géètì yẹn wẹnu so ibi tán gbé táwọn gbé pàǹdùkú wọn sí tán fi ń ṣe kinní gbà yẹn so bó ṣe wà yìí ilé ìgbòdìdí ṣọ́ọ̀bù ńlá kan bó ṣe wò bó jẹ́ provisions because kò sọgbọ́n tá a bá bá yín kọ́lé tán bó jẹ́ 1 million lówó yín kù dandan ni ká tó fi set up ṣọ́ọ̀bù fún yín wá rẹ̀ jẹ́ pé a sì máa tún rèso owó fún yẹn lọ́tọ̀ fún business tẹ́ bá máa ṣe ká mọ báwo ló ṣe jẹ́ bọ̀kẹ́tì ẹ̀ sì nílé lórí náà bọ́ a dúpẹ́ pé local government ìṣẹ́rí local government Mrs. Simiat pé wọ́n ti gba
wọ́n ti gba ilé fún yín. ilé yẹn gan ni mo ti wá sí lẹ ti wá síbí that's right. ilé yẹn mo ti wá síbí. ṣe rí ẹ̀yin ìjọba wa tẹ́ bá ń tètè bá wa respond sí ìpè wa báyìí inú wa máa dùn kì í ṣe mayoress nìkan ẹ dúpẹ́ lọ́wọ́ ìjọba Èkó pàápàá fúnra ẹ̀. àwọn kan tí mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. okay. Madam Mrs. Martins wọ́n wá mi ìmọ̀ local government táwọn wà wọ́n fún mi ní 20,000 naira. Another person lórí phone wọ́n pè mí pé àwọn ti send 10,000 naira mo rí 10,000 naira. Another person àwọn èèyàn ẹlòmíì fún mi ní 2,000 naira. mo dúpẹ́ gidigidi lọ́wọ́ nítorí pé kò sí owó tó kéré even kó jẹ́ 1,000 owó ni torí kéèyàn tó ṣiṣẹ́ kó tó rí 1,000 kó tó rí géèmì náà àwa náà mọ bí ọrọ̀ ajé ṣe rí Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ wọn kọ́lọ́run kó bá mi dúpẹ́ fún wọn. And then the another chairman àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni mi ì mọ orúkọ wọn àwọn náà wọ́n try wọ́n wọnú nígbà ó fún ìgbà tó fẹ́ fún mi lówó 10,000 naira làwọn náà fún mi mo jókòó sórí ẹ nínú ilé pákó ìwọ́n dẹ̀ kúnlẹ̀ fún mi wọ́n kó 10,000 mo appreciate wíwá tiwọn náà wọ́n ṣe àti gbogbo àwọn tó ń pè mí lórí fóònù àti àwọn tí wọ́n advise mi wọn ò ní owó advise wọn náà mo appreciate wọn wọ́n ṣe gan mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn. now mo tún wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba Èkó náà àti ìjọba Èkó mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọ́n try fún mi wọ́n ṣe gan tó pé wọ́n dìde sí ọ̀rọ̀ mi mo dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn. Dáàdi ẹ tún pe àwọn kan ẹ pe MC. bẹ́ẹ̀ni mo pe MC Olúọmọ bẹ́ẹ̀ni ẹ tún pe ẹni tó ń jẹ́ Sego mo ní kó bá a dá sáwọn náà ti dá yín lóhùn. wọn mi sì rí ọwọ́ wọn ṣùgbọ́n mo kàn tẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé. lẹ́ẹ̀kan sí àfi káwa pe àkáǹtì kí wọ́n bá wa fi owó síbẹ̀ MC ẹ bá ń wò wá ẹ bá tá a bá sì rẹ tó ń wo prógráàmù yìí ìdàkẹ́ pé nọ́mbà ìyá Joshua fúnra ara ẹ̀ kẹ́ ẹ fún ní tẹ́ ẹ bá máa fún un bẹ́ẹ̀ bá wá rí ìyá Joshua pé àkáǹtì wa tí a fi ń rèsì owó fún ìyá Joshua fi ṣe ń tá a bá fẹ́ ṣe fún un òun náà ni First Bank ní account number yẹn is 2035647225 lẹ́ẹ̀kan sí 2035647225 lẹ́ẹ̀kan sí 2035647225 bẹ́ẹ̀ bá ti ń fi ránṣẹ́ làwọn ó máa dúpẹ́ lọ́wọ́ yín mo fàṣpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹni ire onínúure láàrin ìjọ Sunday sẹ́ni over 3 million naira dẹ̀ wà káǹtì mi gbogbo tó tà tí mo rí gbà ó dẹ̀ pé ó dín di 5 million láàárọ̀ yìí ló pé 5 million naira gẹ́gẹ́ àtiralẹ̀ sí 4.5 ó kọ́ ẹ̀kú kádẹ̀ kọ́ kíkọ́ yẹn ó yá àwọn tó ṣẹ́ tí materials ó ní lẹ́yìn ẹ̀yìn ló kọ́ sí now ká sì nídìí lọ́wọ́lọ́wọ́ ní yàdóyàdó ó yá. block 9 block I need the ẹjọ madam ẹjọ bẹ́ẹ̀ mo ń gbọ́. I need the 850. 850 9. Bẹ́ẹ̀ni so 6 block I need the 1,000. Okay. So cement I need the 70 bag. Okay. So I dey need the granite tipa méjì. So I dey need the sharp pẹ̀lú sharp sand. Bẹ́ẹ̀ni 3 tipa. 3 tipa. Bẹ́ẹ̀ni sir. Àwọn kan tá a sì need yẹn. Well, ibi tí àwọn yẹn bá dé lágbára Ọlọ́run a máa rí èmi kìíní yóò ní jẹ́ kí etí wa di sí bá a bá ṣe ń bá lọ lágbára Ọlọ́run ọba. Ìyá Joshua ohun tó wù mí jù ni pé tó bá máa fi di September October kó ti di landlady inshallah kọlọ máa ṣàìṣe rọrùn bẹ́ẹ̀ ká tún péjọ báyìí ìyá Joshua ilé yín rèé o kọ́kọ́rọ́ rèé o bẹ́ẹ̀ ló ṣe wù mí ká ṣe bẹ́ẹ̀ tẹ̀ríntẹ̀rín tọ̀yàyà tìdùnnú á wá ṣeé ṣe pẹ̀lú pé kámẹ́rà ẹ̀ báyìí ṣó mú mi báyìí ṣá á ṣeé ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí kárí ayé ẹ̀yin náà ni o èmi kọ́ o ẹ̀yin lẹ rán mi iṣẹ́ o
ẹ̀yin lẹ́ni kájọ fún ìyá Joshua ní ìrètí kó lè mọ̀ pé ọmọ òun kú ṣùgbọ́n Ọlọ́run tó wà lókè òkú Ọlọ́run tó dá ọmọ yẹn tó fún lọ́mọ yẹn tó fi ta lọ́rẹ Ọlọ́run yẹn ò kú o ìrànlọ́wọ́ ò kú o ìrànlọ́wọ́ sì kù láyé bó ni gbogbo ayé ń dìde ìrànlọ́wọ́ ọmọ yín yẹn inú mi ti ẹ̀dùn pé mo ti ń rẹ́rìn lẹ́nu yín ìdùnnú mi ni pé mo ti ń rẹ́rìn lẹ́nu yín torí pẹ́ lòmíì kódà ti fi ronú ṣe rẹ̀ léṣe ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ ń gbé pẹ̀lú ìyá Joshua gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣùgbọ́n ìyá Joshua gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí ìyá Joshua tẹ́ ẹ jẹ́ kí wọ́n ronú àtàwọn èèyàn ìyá Joshua náà àtẹ̀yìn ẹbí wọn tẹ́ ẹ dúró tì wọ́n àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ ń bá wa share fídíò wa kò ní burú fún yín irú aburú báyìí ò ní tọ́ sí yín àti gbogbo àwọn ọ̀rẹ́ ìyá Joshua wọn ní bá wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ àwọn náà gbogbo yín lẹ ṣe o gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tẹ́ bá wá gẹ̀ẹ́tì àkáǹtì tí mo pè jáde ẹ ṣe báyẹn má wọ̀rí tí fídíò yìí bá tán nínú kọ́mẹ́ǹtì ẹ padà lọ wò máa táàgì àkáǹtì yẹn mọ́ inú fídíò yìí mi ò rántí nígbà tí mò ń ṣe táìtù ẹ̀ mi ò rántí táàgì àkáǹtì mọ́ ni but máa pin àkáǹtì yẹn immediately tá a bá ti parí fídíò yìí bí mo ṣe ṣe ní Sunday bẹ́ẹ̀ náà máa tún ṣe ẹ máa rí àkáǹtì yẹn wò ní inú fídíò yìí live and direct ẹ̀yin tó bá jórí YouTube lẹ ti ń wò ẹ ṣáà kọ́mẹ́ǹtì ẹ bá àkáǹtì yẹn bẹ̀ mo ti pin ní already mo ti YouTube channel wa ẹ lọ sáàṣì fún Bàbá Gbàgede Ìmọ̀ TV Bàbá Gbàgede Ìmọ̀ TV ẹ̀yin tó bá jórí YouTube lẹ ti ń wò wá tẹ́ fẹ́ wò wá lórí Facebook ẹ lọ sáàṣì fún Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ a wà lórí Instagram náà Gbàgede Ìmọ̀ _22 ibẹ̀ la wà lórí Instagram àgbẹ̀yìn lórí TikTok bó tẹ̀ tí n kò yẹ pé yẹn àti fi bẹ́ẹ̀ serious sí yẹn à ń jẹ́ Bàbá Gbàgede Ìmọ̀ lórí TikTok ẹ lọ máa search fáwọn channel wa kẹ́ máa follow wa ìyá Joshua a ní jẹ́ kí tí wọ́n di sí bí ilé yìí bá ṣe ń lọ a máa record ẹ̀ a máa send ẹ̀ sí wọn a máa record ẹ̀ a dẹ̀ máa jẹ́ kẹ́yìn ayé rí torí a máa lọ live tá a máa jẹ́ kẹ́ máa rí bá a ṣe ń báṣẹ́ yẹn lọ bá a ṣe ń bá lọ pẹ̀lú ògo Ọlọ́run transparency and accountability làwa fẹ́ lò ní BGI TV and I have no right sí anything nínú ilé yìí as soon as tán bá ti kọ tán gbam tá a ti kọ tán tí mo ti hand over key fún wọn mi lè sọjọ́ tán bá fi fóònù pè mí pé Bàbá Gbàgede mo fẹ́ rí yín mi ò ní bísínẹ́sì láti wá bímọ o ní ó tọrọ ní mi ò ní kankan tí mo fẹ́ wá mú bímọ o àfi tí n bá kàn pé jẹ́ ń lọ sálámọ̀ sí ìyá Joshua kí n lọ wà láàfíà àwọn náà nílé àṣẹ wọn àwọn náà ní láti ìsìn lọ́sìn gbogbo àṣẹ inú ilé ti di tiwọn ṣé ká ṣí ibẹ̀ yẹn ẹ jẹ́ ká ṣí ìtàn tí kọ́ tán ti ń gbé tẹ́lẹ̀ prepaid meter gan ti wà ń bẹ̀ àní ká fowó gba mítà mọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ ni ta ló lélẹ̀ ókè kí ìlú báwa ṣe ìtónílé tó ta lé fún wa ibi tí wọ́n gbé nínú ẹ̀ kan ti kọ́ tán nú ẹ̀ rèé o ìwọ ló yẹ kó o ṣíwájú lọ́jọ́ tó máa ọ̀yá máa bọ̀ tọ́ílẹ̀tì wọn kàn ti kọ́ síbẹ̀ tọ́ílẹ̀tì so rúùmù yìí pàápàá a máa bí òkè lọ́gbà so a lè jẹ́ kí pálọ̀ yẹn tóbi kí pálọ̀ bí tóbi àbẹ́ ok àwa ṣe tọ́ílẹ̀tì ẹ̀ síta a máa bí òkè lọ́gbà pálọ̀ yẹn a lè tò láti bíbá yẹn síbẹ̀ yẹn pálọ̀ yẹn á lè tóbi dáadáa so a máa yọ ẹnu ọ̀nà kitchen lọ sí sẹ́yìn ok ìyẹn apartment ilé ok ìyàwó ẹ̀ ló wà nígbà ok ìyá Joshua ilé yín ni ẹ̀yin ní láńlẹ́dì ọ̀tọ̀ ọ̀rọ̀ ni kí ni kọ́sà tó sọ yẹn ní ilé ẹlẹ́dẹ̀ so a jẹ́ tọ́ílẹ̀tì ni ok tọ́ílẹ̀tì yẹn a máa cancel ẹ̀ a máa cancel ni ok tọ́ílẹ̀tì ìyàwó ẹ̀ so kitchen ló máa wà ń ta pẹ̀lú tọ́ílẹ̀tì ok ìyẹn ti kan ní rúmà ní pálọ́sẹ̀ fún ti kan tí kejì yẹn la máa ṣe kó fresh beautiful máa jẹ́ méjì but material rúmà ní pálọ́sẹ̀ kan ṣo ló ṣẹ́ síbẹ̀ yẹn o àti iṣẹ́ ti mi ìgbà tó rí gbàtà àwọn ìlànà méjì ni ó wà lẹ́yìn ẹyọ kan níbí ìkan máa wà lẹ́yìn sí ibi kan yẹn nígbà tá à ń wo ilẹ̀ yẹn lánàá pé ó tóbi ju bá ṣe rò lọ la ṣe rò pé méjì lè wù bí because mi gbọ́dọ̀ tàn yìí ilé ń yá ń bí gan
tẹ́lẹ̀ bá ń rí bí 1 million lọ́dọọdún asàkùn máa débì kan so ilé dẹ̀ hàn bí ìṣẹ̀lẹ̀ ilé yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí gbogbo àwọn bọ́ìsì ló gbà tán torí pé higher institution wà lè rí àyè so àwọn school ló máa ń sò gbà ibi tí higher institution bá dẹ̀ wà pápápá ní ilé bẹ̀ so bó ṣe rí nìyẹn ẹ já lọ kámẹ́rámà síwájú wa máa gbé wa bọ̀ so kíní kọ́tà ọ̀tún iná nù ọ̀tún tó síbẹ̀ ọ̀rẹ́ bí àwa máa gbé lè sá lọ sí ibi ìtawà lọ́gbọ́n ni ilé láńlọ́ọ̀dù ló gbọ́dọ̀ wà wàá fẹ̀yìn rìn máa mú wa lọ́ba lọ́ntì ẹ̀ má ṣubú o. so àfi ká ní kọ́kọ́ wá ronú kọ́kọ́ wá ronú wọ́n bá ti mo mọ̀ má fẹ́ ṣe anything sí ọ̀ǹtí tẹ́ bá fàṣẹ sí nísìnyí tẹ́ ti wá fàṣẹ sí pé láìkí ẹ̀ ibẹ̀ tẹ́ yín lọ́rùn yìí ńgbẹ́ bá máa tún débí ẹ̀ ṣì mọ̀ lágbára Ọlọ́run inshallah ẹ má wọrí ẹ bá tún máa tún débí padà ààyè yìí náà lẹ́nu pé níjọ́wò síjọ́wò torí pé a ti ṣe gbogbo template yẹn sílẹ̀ kó kàn jẹ́ pé àṣẹ yín náà là ń retí ló fi jẹ́ kó ṣìrì bó ṣe rí. bọ́ọ̀ àbí kànga. igbó la lè gbẹ sí tora gbọ́dọ̀ gbọ́ ìdá kagbẹ ó dìpẹ́ lórí bówó bá ṣe wà lọ́wọ́ wa sí a gbọ́dọ̀ gbẹ́ bọ́ọ̀ tàbí bọ́ọ̀ tó bá jẹ́ bọ́ọ̀ àwọn tó ṣe bọ́ọ̀ náà máa wá wo ibo ni bọ́ọ̀ máa wà nínú àwọn ibi tó ṣẹ́kù nulẹ̀ àwọn náà máa wá wò náà máa mọ̀ bọ̀ tó bá jẹ́ kànga ni ẹ̀yìn yẹn ni mo rò kó dáa. ìyá máa bèrè ládùúgbò yìí bóyá bọ́ọ̀ là ń gbé àbí kànga. ilẹ̀ yóò ṣẹlẹ̀ alámọ̀ omi àbèrè níwájú yẹn ṣá omi yẹn da ó dà pé bọ́ọ̀ ni bọ́ọ̀ máa wà òkè bí èlò dẹ̀ ní bọ́ọ̀ láàrin 1 million plus àgbẹ̀ bọ́ọ̀ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ará ilé ẹ ṣeun o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ilé ìyá Joshua òun náà la wà yìí lágbára Ọlọ́run kọ́ ló ń ṣe níbùgbé wọn ó ṣe níbùgbé ayọ̀ fún wọn ó ṣe níbi tí wọ́n máa bí sí tán máa rẹ̀ sí torí Joshua tó lọ yẹn ọkàn mi sọ pé ó ń padà bọ̀ wá báyìí lágbára Ọlọ́run tó bá wù yín bẹ́ẹ̀ o tẹ́ ẹ̀ sọ pé irọ́ mi ò lọ́kọ mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà working yẹn lágbára Ọlọ́run á wá ṣe ibi níbùgbé ayọ̀ á wá ṣe àdìpèlé fún yín ohun mèremère ó máa wọ̀ gbèsè ayé yín wá lágbára Ọlọ́run ó níyàn ṣe ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wò yín náà ládùúpẹ́ lọ́wọ́ ẹ̀ ohun tẹ́ ẹ bá rò sí fídíò tẹ́ ẹ ń wò yìí èmi ò gbọ́n tán mi ti ẹ̀gbọ́n rárá advice tẹ́ ẹ bá fẹ́ fún mi tàbí ìyá Joshua ẹ máa bá mi kọ sí comment ẹ nífẹ̀ẹ́ fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá wa pín bí tàkọ́kọ́ yẹn ṣe go viral ẹ jẹ́ kélé náà go viral torí pé a ṣì nídìí owó tá a fi ṣe bí a nídìí owó tá a fi ṣe bí ká parí ẹ̀ ní pápápá bẹ́yìn ọmọ Nàìjíríà ṣe bẹ̀rẹ̀ kẹ́ ẹ bá wa parí ẹ̀ náà ló dáa Ọlọ́run ọba ojú tẹ́ fi ń wò mí ojú náà Ọlọ́run ò ní jó fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ mi etí náà ò ní di orúkọ tèmi ò yí padà Aláwìyé Adébáyọ̀ Sàbúrì ọmọ bàbá tíṣà lábẹ́kúta ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede mọ̀ èmi náà ní màá wá ẹ̀yin náà sì ní màá bá ẹ gbọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí lórúkọ ìyá Joshua mo fọlọ́n bẹ̀ yín ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín kò ní sú èmi kò ní rẹ̀ mí ẹ wà rẹ̀yìn tẹ́ nǹkan ọba pò tẹ́ ń fún wa ní nǹkan ní agbára Ọlọ́run ọba láwùrà ní agbára Ọlọ́run ọba kò ní tán bẹ̀ àlékún torí pé àbùdí ń tòkun àbùdí ń tọlọ́sà bẹ́ẹ̀ bá ṣe mú bá Ọlọ́run á máa ṣàlékún fún yín ní lágbára Ọlọ́run láyọ̀ o ẹ ṣé o.